Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Now, mo fẹ́ gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ṣùgbọ́n kí n tó gbàdúrà, mo fẹ́ sọ ìtàn fún yín. Ilé ìwé kan wà, ẹni tó ní ilé ìwé yìí, ó jẹ́ ẹni tó mọ̀ọ́yàn labroad, both home and abroad. Primary school ní ilé ìwé tí ó ní. Now, lọ́dọọdún àwọn òyìnbó máa ń wá sí ilé ìwé yẹn láti wá kí àwọn students àti láti fún wọn ní ẹ̀bùn. Wọ́n á fẹ́ lómi scholarship. Amen. Now, ọmọ kan wà ní primary 3. Teacher wọn kórìíra ọmọ yìí débi pé kì í fẹ́ rí rárá. Ó máa ń na ọmọ ìsá ni. Bọ́mọ ìgbà, bó bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́ ọmọ, bọ́mọ ìgbà á nà. Bó bí ò gbà á bu. Amen. Now, lọ́dún yìí, àwọn òyìnbó yẹn wá dé bí wọ́n ti máa ń dé ní ọdọọdún láti kí àwọn ọmọ yẹn láti fún wọn ní ẹ̀bùn. Bóyìnbó yẹn ṣe wọnú kíláàsì yẹn gbogbo wọn kí. Òyìnbó yẹn wá ní okay as usual. Ẹ tò wípé kí gbogbo àwọn student yẹn tò. Kí teacher wọn arrange wọn torí wọ́n fẹ́ fún wọn ní ẹ̀bùn. Nígbà tí teacher máa bẹ̀rẹ̀ arrangement, ọmọ yẹn wájú ló wà. Ìgbà tí teacher máa tò wọ́n tán, teacher yẹn wá mú ọmọ yẹn, ó wá mú lọ sẹ́yìn pátápátá. Wípé tí wọ́n bá tiẹ̀ máa pín ẹ̀bùn yẹn ò ní ṣe kí ni o, tó bá máa tán kò ní lè dí ọ̀dọ̀ ẹ̀ tàbí kó tiẹ̀ mọ́ rí rárá. Now, òyìnbó yẹn wá dúró síwájú àwọn students yẹn, àwọn students yẹn bẹ̀rẹ̀ sí ní tira wọn, wọ́n ń tira wọn. Òyìnbó yẹn wá wò pé kò wà comfortable fóun níbi tó ń wà. Kí ni kò ń ṣe o? Ó wá padà lọ sí ẹ̀yìn, ó lọ dúró sí ẹ̀yìn ọmọ yẹn. Ó wá sọ fún àwọn students yẹn pé bí wọ́n ṣe tò yẹn kí wọ́n yí ojú padà sẹ́yìn. Kí wọ́n ṣe kí ni o? Kí wọ́n yí ojú padà sẹ́yìn. Nígbà táwọn student máa yí ojú padà sẹ́yìn, ọmọ tí wọ́n lọ fi sẹ́yìn pátápátá lórí ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀bùn. Ohùn Olúwa jáde sí ẹ lórúkọ Jésù. Ibi tí wọ́n ti fẹ́ rí ẹ, ibi tán ti kórìíra ẹ, níbi tí wọ́n ti rò ẹ́ pé Olúwa ní kí n sọ fún ẹ pé òun padà wọbẹ̀ bí ọba. Maya Ketaba, ibi tí wọn ò ti fẹ́ rí ẹ, ibi tí wọn ò ti fẹ́ gbúrú ẹ, Olúwa ní kí n sọ fún ẹ pé lóṣù kẹrin òun padà lọbẹ̀ bí ọba. Ohùn Olúwa jáde sí ẹ lórúkọ Jésù. Àánú tó wúwo jù ọ́ lọ, àánú tí wọ́n máa bẹ̀rẹ̀ pé bó ló ṣe ṣe wá ní kò yé mi. Olúwa ní kí n sọ fún ẹ pé lóṣù àánú yẹn wá yí ẹ rí. Wá gbọ́, gbogbo àwọn abínúkú ẹ, gbogbo àwọn tó ń bínú ògo ẹ, gbogbo àwọn tó ń bínú ẹrù ògo tó gbé wáyé lórúkọ Jésù Kristi lójú ẹ̀mí wọn lọ ṣe rere. Gbogbo àwọn tó ti sọ pé níbo ló máa gbégbà, ẹni tó sọ pé kò lè dáa fún ẹ mọ́ láyé, gbogbo àwọn tó ń rò ẹ pin, gbogbo àwọn tó ń fojú ilẹ̀ wù ẹ́, Olúwa ní kí n sọ pé lóṣù kẹjọ yìí lórúkọ Jésù Kristi wọ́n ń bọ̀ wá jẹ lábẹ́. Gbogbo àwọn tó rò pé ò lè jẹ́ èèyàn, gbogbo àwọn tó rò pé ò lè débi gíga nínú oṣù kẹrin lórúkọ Jésù Kristi lójú ẹ̀mí wọn lọ fọhùn lókè. Lórúkọ Jésù lọ fọhùn lókè. Àwọn ènìyàn ńlá tó gbàgbọ́ pé ò lè bá tò láyé lórúkọ Jésù ó yá lọ bá wọn tò. Gbọ́ ibi táyé rò pé ó ti parí fún ẹ, Ọlọ́run bẹ̀rẹ̀ fún ẹ mẹ́. Ibi tá rò pé ó ti lè sọ̀rọ̀ níbi gíga lọ sọ̀rọ̀ mẹ́. Maya Kapo Barasa lọ sọ̀rọ̀ mẹ́. Oṣù kẹrin lọ́ra àánú gbà. Ìdáwọ́lé rẹ máa dàgbà. Ohun gbogbo tó bá nawọ́ mú nínú oṣù kẹrin lórúkọ Jésù ó máa tó ẹ lọ́wọ́. Gbọ́ ohùn Olúwa, gbogbo ibi tẹ́ ti ń wo fídíò, tẹ́ ti ń pín fídíò yìí. Lórúkọ Jésù Kristi, gbogbo ẹni tó fọwọ́ sọ àyà pé kì í ṣe lójú ẹ̀mí nǹkan ni wàá ti jẹun ọmọ. Ẹni tó fọwọ́ sọ àyà pé kì í ṣe lójú ẹ̀mí wàá ti ṣe rere. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, oṣù yìí kó gbé mi. Ráàánú gbà. Lọ ráàánú gbà. Ìrànlọ́wọ́ dìde sí ọ. Ògo rẹ fọ́n. Ògo rẹ fọ́n. Ọjọ́ ayọ̀ rẹ tí a dá dúró ó gba ìtúsílẹ̀. Ọjọ́ ayọ̀ rẹ tí a dá dúró ó gba ìtúsílẹ̀. Ẹ̀rí ẹ lọ́wọ́ ajúnilọ ayọ̀ǹda ẹ̀ fún ẹ. Ẹ̀rí ẹ lọ́wọ́ ìkà ènìyàn ayọ̀ǹda ẹ̀ fún ẹ. Lọ sí àṣeyọrí. Ó ti rí bẹ́ẹ̀. Ògo f'Ọlọ́run lókè ọ̀run. Oṣù yìí oṣù ayọ̀ rẹ ni. Ṣé àmì méje kó sí àfídíò yìí. Mo pàṣẹṣẹ. Ibi tó ò ti ṣe kókó. Ibi tán ti fẹ́ rí ọ. Ibi tó ti nítumọ̀ rárá. Ibi tó pé tó bá ti ń gbúrò ẹ bá wọn ní àtà ni. Àwọn tó pé tó bá ti rántí ẹ, wọ́n á rántí pé inú ogun ló ṣe wà. Wọ́n á ní wáyé ò yí padà. Bí o ti ṣe àmì tó pé fídíò yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo àwọn tí wọ́n rò ẹ́ pin pátá wọ́n ń bọ̀ wá jẹ lábẹ́.